Èèyàn lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni wà ṣe dáadáa la bá yín. Gist tèní òun ní nípa Apple Pro tí olórí Ronke rà fún Tadenikawo tí wọ́n sọ fún kabiiyesi láwọn rà ní almost 2 million àbí nǹkan. Kabiiyesi dẹ̀ sọ fún wọn pé àwọn ò rán wọn ṣẹ́ kàn ra nǹkan fún Tadenikawo, wọ́n máa ever ṣe mọ́. Pé Tadenikawo ń ṣọmọ wọn tí Queen Naomi bá fẹ́ ra Apple Pro fún Tadenikawo wọ́n lè rà. Wípé àwọn gangan lè tẹ̀lé rà fún Tadenikawo pé so àwọn ò rán wọn ṣẹ́, kàn má ever ra nǹkan fún Tadenikawo mọ́, kàn stay away from Tadenikawo, kàn fi Tadenikawo sílẹ̀. Lẹ́yìn pẹ̀lú politics tí wọ́n ń play àwọn àtàwọn olórí àwọn wípé kàn jọ kàn má jẹ́ kí irú nǹkan báyìí kó tó ever ṣẹlẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé gist tèní nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo dẹ̀ ń sọ Yorùbá yìí fún àǹfààní àwọn ìyá àti bàbá wa tí wọ́n ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin ènìyàn lé, a dẹ̀ tún ní láti máa gbé àṣà wa lárugẹ, ká má gbàgbé àṣà. Màá sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Àǹtí wa àrò, àwọn ni wọ́n dé lọ́dọ̀ síwájú kabiiyesi ni wọ́n ní àwọn ra Apple Pro fún Tadenikawo. Kabiiyesi dẹ̀ sọ fún wọn pé àwọn ò rán wọn ṣẹ́ o. Pé kí wọ́n má ever ra nǹkan fún Tadenikawo mọ́. Pé nítorí alákọ̀ọ́kọ́ Queen Naomi lè ra nǹkan tí wọ́n bá fẹ́ rà fún Tadenikawo. Àwọn náà dẹ̀ lè ra nǹkan táwọn bá fẹ́ fún Tadenikawo. Pé àwọn ò fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ politics yìí nínú palace lórúkọ Tadenikawo pé kí wọ́n má ever ṣe mọ́. Ẹ̀yin náà mọ ìgbà kan tí Ṣíà tí wọ́n wá tí wọ́n ní obìnrin kan máa ra bàtà, ó máa fún kabiiyesi. Kabiiyesi ò gbọdọ̀ wọ̀ o, kabiiyesi ò gbọdọ̀ gbà o. Àǹtí wa náà bá ń bẹ̀, àǹtí wa àrò. Lẹ́yìn yìí, wọ́n tún ní pé obìnrin kan wọ́n ló máa ra ago, wọ́n ló máa ra ago fún kabiiyesi. Oríṣiríṣi nǹkan ni àǹtí wa àrò ti ṣe o. Ìgbà tí kabiiyesi dẹ̀ sọ fún wọn pé kí ni ìdí tí wọ́n fi ra Apple Pro yìí fún Tadenikawo. Ọmọ ọdún mélòó gan ni Tadenikawo tí ẹ̀ ń ra Apple Pro fún? Wọn lè sọ̀rọ̀, wọn lè dáhùn. Wọ́n ní àwọn ṣe lórúkọ ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, ṣé èyí gangan ṣó bójú mu àbí ṣó ti ẹ̀ necessary? Wọ́n ní àǹtí wa àrò ń wá ojú rere kabiiyesi náà fi ṣe bẹ́ẹ̀. Ẹ ń wá ojú rere kabiiyesi, ẹ̀ dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó kabiiyesi. Ẹ fẹ́ rí Queen Naomi, ẹ fẹ́ gbọ́ orúkọ Queen Naomi, ẹ fẹ́ kí Queen Naomi wá sínú palace. Ọkọ yín bá yín sọ̀rọ̀ ẹyọ kan, ẹ lọ ra lé, ẹ lọ ra lé, ẹ lọ ra lé. Ọ̀rọ̀ ilé yìí ó di wàhálà. Gbogbo chief àti elder, gbogbo wọn lẹ ti fún lówó, kàn máa fi kẹ̀yìn sí Queen Naomi, kàn máa fi sọ̀rọ̀ Queen Naomi láì dá. Ṣó dà bẹ́ẹ̀? Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Èyí tó yẹ kó tiẹ̀ tí hàn sí kabiiyesi gan tí kabiiyesi ti rí fún ara wọn. Ẹ wá ní pé ẹ nífẹ̀ẹ́ ìyá, ẹ wá nífẹ̀ẹ́ ọmọ. Níbo lẹ ti gbọ́ tẹ̀yàn ń ṣe bẹ́ẹ̀? Ẹ fẹ́ rí ìmí ìyá. There was a time tí wọ́n ti ẹ̀ ń sẹ́ pé Mariam ń lérí pé Queen Naomi ó máa make sure pé Queen Naomi ò ní padà wá sínú palace yẹn. Who do you think you are? Kò sí nǹkan kan tí ẹ lè ṣe fún Queen Naomi. The only thing tí ẹ lè ṣe òun ni kí ẹ gbọ́ràn sí ọkọ yín lẹ́nu, kí ẹ lọ sùn, kí ẹ lọ ṣe nǹkan tó ní kí ẹ ṣe. Kí ẹ lọ ṣe nǹkan tí ó ní kí ẹ ṣe. Kí ẹ gbọ́ràn sí ọkọ yín lẹ́nu, kí ẹ jókòó ara yín jẹ. That is the only thing tí ẹ lè ṣe. So, ẹ ní ẹ ra Apple Pro fọ́mọ. Ẹ dẹ̀ fẹ́ rí ìyá, ẹ fẹ́ bá ìyá ṣe, ẹ fẹ́ bá ìyá sọ̀rọ̀, ẹ fẹ́ gbórúkọ ìyá. Kabiiyesi ti mọ irú yín náà. Kabiiyesi ní má ra Apple Pro fọ́mọ òun o.
kó jẹ́ kí èní jẹ́ the last time tí wọ́n máa ra nǹkan fún Tadenikawo. Ẹni tó bá nífẹ̀ẹ́ Queen Naomi dénú tọkàntọkàn ló lè lóun fẹ́ ra nǹkan fún Tadenikawo. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé, mo ní kí n fún yín gist ni. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín ò ní dojúrú o. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ nínú ọ̀sẹ̀ tá a mú yìí, Ọlọ́run á ṣe fún yín ní agbára Ọlọ́run. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.